èmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí mo ṣe wà lénìí. Èèyàn kan ló béèrè, ó sọ pé ṣé ṣúgà ó lè jẹ́ kí nǹkan ọmọkùnrin shrink, kó mọ̀ ṣe dáadáa àbí kó mọ̀ tètè dà. Ó ní ṣé ṣúgà lè fà á. Bẹ́ẹ̀ ká tó tẹ̀síwájú ẹ̀yin tèmi, àní rákòbá o, àní rákòbá o. Ẹ wo nísì yìí, wọ́n ń béèrè pé kí MC Oluomo kó wá answer question nípa wàhálà tó ṣẹlẹ̀ nígbà governorship election. Ẹ mọ́ gbàgbé pé he stated a joke pé tí àwọn Igbo bá mọ̀ pé àwọn ò ní dìbò fún APC kán mọ́ jáde, like he said it was a joke. So yẹn àwọn míì ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n claim damages nísìn, wọ́n ní kì í ṣe joke pé kí wọ́n call MC Oluomo fún questioning. Meanwhile àwọn ọlọ́pàá ní kí wọ́n mú ẹ̀rí wá, kí wọ́n mú ẹ̀rí wá pé MC Oluomo ló rán wọn kí wọ́n da ìlú rú. Ọlọ́run má jẹ́ á ṣe wàhálà o, Ọlọ́run má jẹ́ á ní wàhálà àwòfẹ́. Ẹ mọ̀ pé nǹkan tó dá sára yín, nǹkan tó dá ẹ mọ̀ pé. Èèyàn kan sọ pé èmi ló kàn, ṣé bó kàn? Èèyàn kan ṣe wàhálà, ṣé kò rí wàhálà? Àní rí wàhálà o. Tẹ bá rò pé wọn ò lè mú yín, Ọlọ́run wà tó mú yín o. Ẹ ṣe jẹ́jẹ́ o, ẹ ṣe jẹ́jẹ́. Okay, lórí títẹ̀ yín ká mọ́ fi àkókò ṣòfò pátápátá. Ṣé ṣúgà lè fà á kí nǹkan ọmọkùnrin shrink? Kí nǹkan ọmọkùnrin shrink? Ṣúgà lè fà á. Ṣúgà lè cause so many worse things. Ṣúgà oríṣi méjì ni, natural wà, artificial wà. Natural lè ta máa rí nínú fruit, nínú plant, nínú root, nínú vegetables. Òun ni natural tó dáa fún ara. Síbẹ̀síbẹ̀ kò gbọ́dọ̀ pọ̀ jù. Artificial, so yẹn artificial, irú that type of sugar là ń pè ní fructose. The artificial òun ni èyí tá added sugar, so yẹn ìyẹn kò dáa. Tó bá ti di pé sugar yẹn bá pọ̀ jù, ó máa form kan tá à ń pè ní insulin resistance. Insulin resistance yẹn òun ló ń fokùnfà diabetes. Ẹ wá jẹ́ ká bèèrè àwọn tó ní diabetes nítorí pé sugar level wọn ti high. Ǹjẹ́ nǹkan ọmọkùnrin ó shrink àbí kò shrink? Ṣé wọ́n ṣe dáadáa? Tẹ bá bèèrè lọ́wọ́ mi, èmi ó sọ pé I don't think so. Nítorí like àwọn iṣẹ́ tá à ń ṣe. So yẹn, so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń experience diabetes wọ́n suffer erectile dysfunctions. Nǹkan tẹ́ mention tẹ́ bèèrè níwájú yìí is erectile dysfunctions. Mo sọ fún yín pé tá bá ní ká kálẹ̀, ẹ lọ wo past videos mi. Erectile dysfunctions ó lé ní 10. Erectile dysfunction, èyí tí ó máa ń jẹ́ kí nǹkan ọmọkùnrin shrink, èyí tó jẹ́ kí nǹkan ọmọkùnrin last, èyí tó máa ń weaken ọmọkùnrin, èyí tó jẹ́ kí ọmọkùnrin dà, èyí tó máa ń jẹ́ kí ọmọkùnrin tètè dà, èyí tó ń jẹ́ kí nǹkan ọmọkùnrin tínrín. Yes, and so on and so forth. Erectile dysfunction ni. So àwọn tó ní diabetes wọ́n experience it until wọ́n bá bring down sugar level yìí dáadáa. Òun ni wọ́n tó rí solution. Yes, nǹkan tá à dẹ̀ ń ṣe náà nìyẹn. A máa kọ́kọ́ bring down diabetes level yìí kó tó di pé àwa ní kí wọ́n máa lo oògùn tó máa tún help wọn nínú ìbálòpọ̀ lọ́kọláya wọn dé. Yes, tẹ bá wò ó, tẹ bá ń jẹ ṣúgà sí. Mo ti ṣe topic yìí rí, bóyá ẹ ṣe darapọ̀ mọ́ wa ni. Fún àǹfààní àwọn tó ṣe darapọ̀ mọ́ mi, òun ló jẹ́ kí n tún máa ṣe léyìí. Tẹ bá ń jẹ ṣúgà could be in form of food, could be in form of soft drinks, energy drinks. Ṣé wọ́n ń jẹ gbogbo eléyìí? Òun lo energy drink, but you don't have enough energy. That means it's just a waste. Ẹ jẹ́ kí n sọ fún yín, sugar, that other artificial sugar, you understand? Tó jẹ́ pé tẹ bá lò máa form glucose. Ẹ jẹ́ kí n sọ fún yín, it's nothing other than pé ó máa padà wá kọ́ sí, ó dàbí oògùn olóró ni. Nǹkan tí mò ń sọ sí ni, tí ẹ pé tí sugar bá pọ̀jù, ó máa dúró lókè. Tó bí sugar bá ti wá di pé ó dúró lókè for a very long time, ó máa di pé wọn ò lè absorb glucose kúrò nínú ẹ̀jẹ̀. So kí ló máa wá ṣẹlẹ̀? But cell ò ní make use of it. Ó máa wá di tó máa cause wàhálà sí kidney, wàhálà sí nervous system, wàhálà sí nerves, wàhálà sí heart, ó lè cause strokes. Yes, ó fà á kí nǹkan ọmọkùnrin mọ̀ ṣe dáadáa mọ́. Ikùn ẹ mọ̀ pé sugar tá à ń jẹ
òun náà ló fà á tí kò mọ fi ń tóbi tí kò máa fi ń tóbi kí ló máa ṣẹlẹ̀ nǹkan ọmọkùnrin máa sá wọlé nǹkan ọmọkùnrin nìkan kọ́ ló sá wọlé o bó o bá ṣe pé ó ti lọ build fatty tissues ó ti lọ build fatty tissues lórí àwọn nerves nǹkan ọmọkùnrin yìí ó ti build ẹ̀ lórí arteries ó ti build ẹ̀ lórí capillaries tó jẹ́ pé kò ní jẹ́ kí nǹkan ọmọkùnrin kó function kò ní jẹ́ kí blood flow ó ti di ọ̀rá sugar ó ti form fatness ó ti form very high triglycerides tó jẹ́ wípé kò ní jẹ́ kí blood flow wà níbi reproductive system tí ò bá ti sí blood flow nǹkan ọmọkùnrin máa shrink náà ni nǹkan ọmọkùnrin ó máa ṣe kí ni ó máa shrink tó ti di pé a lè absorb glucose nínú ẹ̀jẹ̀ definitely ó máa decrease sensitivities tó ń jẹ́ kí nǹkan ọmọkùnrin náà dáadáa ó máa affect ẹ̀yin tèmi ó máa affect kí la wá fẹ́ lè ṣe kí la lè ṣe torí a ti establish nísìnyí pé as àgbàlagbà ó wá constitute habit ó wá jẹ sugar ó ní òfin yẹn ṣe ìgbésí ayé like it's not okay ṣe eléyìí àwọn èèyàn máa sọ fún wa pé teacher ti pọ̀ jù wọ́n confuse wa gbàgbé teacher confuse yẹ wo ara rẹ wò ṣégbà tó jẹ sugar ṣó lálàáfíà ìgbà tó jẹ sugar ṣó ṣe bí ọkùnrin ìgbà tó jẹ sugar ṣé ìdí rẹ ò kí ń yọ sugar ló ń kọ́ sí jẹ̀dí tẹ́ bá ti ní jẹ̀dí ẹ̀ ní ṣe dáadáa mú jẹ̀dí ń pa ọkùnrin kí ni foundation ìdákọ́lẹ̀ jẹ̀dí ni jẹ̀dí yẹn ló máa wá lead sí pé ẹ tọ́jú infections ò lọ ò lọ kí ló máa constitute again mi fẹ́ lọ síbòmí torí pé kí ni sugar náà wà lára àwọn kan tó jẹ́ pé ó ń constitute kíyàn ní cancer ó níbi tí ẹ máa jẹ́ dé tó jẹ́ pé ó máa lọ build nǹkan tí ò dáa ó dẹ̀ nímọ̀ ẹni tere èjìtere ìwọ tó wá ti wá mọ̀ pé ó ti jẹ sugar ó ti dé bíbí ó ti jẹ́ kí o shrink ó ti jẹ́ kó mọ̀ tètè wá o need láti ṣe kíni láti kọ́kọ́ flush system ẹ kó detoxify alhamdulillah fasting is part of detoxifying ẹ mu omi wà á ní láti máa mu omi so that gbogbo yẹn kó máa lọ ẹ detoxify kó tó bá nígbà fasting á jẹ́ pé intake of your sugar things ọmọ kó máa lọ lẹ̀ ní so definitely ìwọ̀n máa wálẹ̀ sugar level ìwọ̀n máa wálẹ̀ yes fasting náà wà lára nǹkan tó jẹ́ pé mọ́ help diabetes tó bá ti wá wálẹ̀ tó mú mi tó tún wá help ara rẹ pẹ̀lú àwọn natural things tó ń lò wà á rí pé blood flow ẹ máa increase níbi reproductive system and shrinkage yẹn ó máa bẹ̀rẹ̀ sí ní balance up then ẹ mọ ògùn jẹ̀dí ẹ ṣe kí ni ẹ máa mọ ògùn jẹ̀dí tẹ ẹ bá fẹ́ mu ògì instead ìwọ tó ti rí pé ó ti wà high nínú sugar instead tí wàá fi máa mu ó fẹ́ mu ògì nísìnyìí ó wá wò pa ó mọ jẹ́ fi mílìkì sí jẹ́ fi sugar sí mọ́ dán yẹn wò fi mílìkì lẹ̀ fi sugar lẹ̀ wá àwọn natural spices tí wọ́n ní ó dáa tó tẹ̀lé tí research ń gbé pé ó help diabetes ó help láti lower àwọn bad cholesterol àti bad high triglycerides àti kó decrease diabetes fún ẹ wá ginger tó bá mú ginger tó kúlúbúlúbú tó sọ di powder fi kún ògì rẹ ó máa fún ẹ ní taste kó wá gloves fi kún ògì rẹ ó máa fún ẹ ní taste àti àwọn spices mi alálùbọ́díkà ó fi kún ògì rẹ ẹ mọ added sugar reduce it ìwọ tó wá expect mo tètè wá ó wá sọ pé mi kì í jẹ sugar mi kì í lo energy drink mi kì í ṣe anything kí ni irú fruit wo ló ń lò àbí sugar tí ẹni honey yes fún ìwọ tó bá express mo tètè wá ó wá realize pé ó ní fruit kan tó ń jẹ jù tó jẹ́ pé sweet fruit reduce òun náà torí pé mo sọ fún yín any natural fruit is libido is libido ó tún máa jẹ́ kó mọ tètè wá ni tó yẹ ó máa jẹ́ kó ara rẹ̀ mọ gbọ̀n nígbà ìbálòpọ̀ dá á jẹ́ kó mọ tètè wá ní fruit ní kẹ́ mọ́ gbádùn ayé yín bẹ́ẹ̀ ìwọ wo ra rẹ ni mò ń sọ kí ló ń lò ò ń lo natural honey dà kì í ṣe sugar who tell you nǹkan tó bá ti mọ̀ pé ó jẹ́ natural sweetening things tó ń jẹ jù tó wá rí pé ìwọ express mò ń tètè wá ó ní kó cut down bí fruit ṣe dáa tó kò gbọdọ̀ pọ̀ jù on my own tí máa ní kí n sọ̀rọ̀ pé added sugar ẹ fi kalẹ̀ lẹ̀ tẹ́ bá ń jẹ natural food tẹ́ bá ń jẹ balanced diet mo fẹ́ sọ tẹ́ bá ń jẹ balanced diet wàláì
sugar tẹ need déédéé ó wà lára balance diet yín. Ìwọ náà tó bá dẹ̀ sọ pé òun jẹ too much of carbohydrate náà ó máa wá lead sí high glucose at the end of the day is still going to be like the same thing like high sugar. So ẹ need láti máa minimize tẹ́ bá dẹ̀ ń jẹ carbohydrate ẹ need láti máa ṣe kíni láti máa jẹ àwọn vegetables. Ẹ máa fi àwọn vegetables ẹ máa fi balance ẹ ní kí ẹ má jẹ protein understand fún wọn tó bá ti ní wàhálà pé mọ jẹran mọ mu mílíkì ní díẹ̀díẹ̀ ní tèrè check ara rẹ. Kò dìgbà pé ẹ jẹ́ kí n gbọ́ lecture yìí náà kó tó di pé lecture yìí ń deceive mi ara lecture kan kò deceive ẹ lecture yìí ni ká mọ́ gbádùn lecture ní kò mọ́ gbádùn ara rẹ ni ó sọ fún ẹ pé wọ̀ntúnwọ̀nsì ni kò jẹ́ nǹkan tí ẹ bá jẹ bí lè mọ̀ jẹ́ so dáadáa ṣóyè yín ó jẹ́ kí nǹkan ọmọkùnrin shrink nítorí pé kí ni ó ti lọ build the fatty tissues kò ní jẹ́ kí blood flow kó ráyè fún yín ní increment àbí kó jẹ́ láti má jẹ́ kẹ́ shrink. Mo believe you understand. This is on point by 2 using my words for others. Bye.